gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masọyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masọyinbo ń bí. Kamari Mama Soyinbo. Kamari Masọyinbo ń bí. Kamari Mama Soyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yìí, ètò wa Masoyinbo. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà àti ọkọ̀ kan láti ọ̀dọ̀ àwọn Remimatics. Ọkọ̀ tán yà fún yín mo kàn ń wo gan kò tí ẹ yé mi. Irú ọkọ̀ ta ló yà ọkọ̀ yìí? Sísì kí ló yà? Ọkọ̀ tó ń lo náà irú GP4 ọkọ̀ tó ń lo náà ni wọ́n yà fún yín. Gbọ́ Rẹ́mi, ọkọ̀ tó ń lo náà ní ìlúmọ̀ọ́ká fẹ́ gbé lọ bí lẹ́ni o. Tí ẹ bá ṣètò ìkẹwàá ní 1,100 kẹ má sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá lẹ́yìn ètò àfihàn nílọ́po owó lọ́nà méjì. Ẹ jẹ́ ká lọ. Ká lọ. Tẹ́ bá ṣe ìyàmúlùmálẹ̀ ìdẹ̀dẹ̀ wà lẹ́gbẹ̀rún 10. A ní kẹ́ máa mú lọ. Ẹ jẹ́ ká máa bá ètò lọ. Ká máa bá ètò lọ. Ìgboyà ẹ lágbára. Ó dáa. Àwọn tí wọ́n ṣe agbátẹrù abala tá a wà yìí, àwọn ní iléeṣẹ́ tí wọ́n pọn ti trophy, àwọn ni wọ́n ń ṣagbátẹrù abala yìí. Iṣẹ́ tán ní ká jẹ́ fún yín, àjẹ́ fún yín ní ẹ̀yìn ètò. Ìlúmọ̀ọ́ká ni kò sí èèyàn tó máa lo mo jẹ̀bú tàbárẹ́ni tó sọ kó mo jẹ̀bú ẹ̀yà fi sílẹ̀ bóyá ní ìyẹn ò jáde rí àfàìmọ̀ bóyá ní ìwò lẹ̀ ló ń gbé bòjọ́ máa yé lórí ilẹ̀ wá ti rógo Ìjẹ̀bú. Ọmọyẹmí. Bẹ́ẹ̀ni. Ọmọyẹmí. Ọmọyẹmí Rowa. Rowa. Bẹ́ẹ̀ni. Ní mo wà. Ọmọyẹmí Rowa. Rowa. Bẹ́ẹ̀ni. Ìjẹ̀bú la mọ̀. Kí lorúkọ yín gangan? Orúkọ mi ni Olatayo Amokade. 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 Amokomade. Amokade. Tí bá ní kí n pè ní èdè Yorùbá jùmọ̀lú. Wà ní Amọ̀sọ̀fọ̀ máa dé. Amọ̀sọ̀fọ̀ máa dé. Amọ̀sọ̀fọ̀ máa dé ní Ìjẹ̀bú. Bẹ́ẹ̀ni, tí mo bá pẹ́ délé. Ìyá mi àti bàbá mi wọ́n ti ṣe ọkà sílẹ̀ láti jẹ àbí èbìrìpọ̀. Wọ́n wá ṣe tọ̀dọ̀ mi mọ́. Amọ̀sọ̀fọ̀ máa dé. Amọ̀sọ̀fọ̀ máa dé. A ti jẹun tán. A ṣe tọ̀dọ̀ rẹ mọ́. Amọ̀sọ̀fọ̀ máa dé. Ìyẹn ni pé a mọ̀ pé ó máa dé, a mọ̀ pé ó máa wá. Mo tún ti kọ́ Jẹ̀bú, mo jí owó bíi pé mo jẹ́ Jẹ̀bú. Ìjẹ̀bú ti gbọ́ jù, wọ́n ti lóye jù wọ́n mètè. Ibì kan jàjà ń bẹ níjẹ̀bú Òde. Ìjà òsì ń bẹ níjẹ̀bú Òde. Fìdípọ̀tẹ̀ lágbolé ibì kan mà ní. Ṣọ̀tẹ̀ márùn lágbolé ibì kan tún ni. Ó dáa. Ìlúmọ̀ọ́ká ni lérò orí ìtàgé ni ṣé ẹ ń ṣe orí ìtàgé àbí eré àgbéléwò nìkan lẹ ń ṣe? Àgbéléwò kì í ṣe orí ìtàgé. Rárá. Tí ṣe orí ìtàgé rí. Rárá. Eré ìtàgé jẹ́ ó máa bá yín lára mu gan-an àbúrò bẹ́ẹ̀. Ẹ̀yin wí bẹ́ẹ̀. Báwo la ṣe sọ ń Jẹ̀bú ẹ fọ̀ bẹ́ẹ̀. Sọ wà. Fún àbèrè Ó dáa, kí ni òǹkà tẹ mú? Lè fífọ̀ Jẹ̀bú o. Ẹ jẹ́ wo 1,500 and kíni
ogún lé márùn. Kí ni 1525? Ẹgbẹ̀rún kan. Kí ni 500? Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Kí wá ni 25? Ọgbọ̀ndínmárùn. Ìbéèrè karùndínlọ́gbọ̀n lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lé ní ẹgbẹ̀rún kan. Ó yá, ìbéèrè. Kí ni Yorùbá ń pè ní? Kí ni Yorùbá ń pè ní kése? Kése. Machala! Rẹ́mọ. Machala, Rẹ́mọ. Kése. Ó yá. Baby yẹ. Kése. Ó yá gbé mi débẹ̀. Ó yá baby gbé mi débẹ̀ lẹ́sẹ̀. Ẹ gbọ́ dáadáa. Kése. Ó yá gbé mi débẹ̀. Gbé mi lọ́bẹ̀. Ẹ gbọ́ dáadáa. Bàbá mi, ẹ má parọ́. Wọ́n sọ ó yá baby gbé mi débẹ̀. Ẹ gbọ́. Èmi ò gbọ́. Nísùrù. Ẹ gbọ́. Pé mo sọ. Kése. Ó yá gbé mi débẹ̀. Ó yá baby gbé mi. Òun ló kọ yẹn. Ó dà, mo fún yín, mo bù yín. Wọ́n ní kí n má fún yín bàbá. Olófòfó. Ṣé o gbọ́? O gbọ́? Ni mo sọ. Ni mo sọ. Yorùbá mi àti Ìjẹ̀bú mi tá bá kó méjèèjì papọ̀ ó máa dàbí pé mo ń sọ òyìnbó ni. Ẹni fetí sílẹ̀ ló máa mọ̀ pé Ìjẹ̀bú ló ń sọ. Bẹ́ẹ̀ni. Ẹni rẹ̀ bá jẹ́ ọmọ Ìjẹ̀bú níbẹ̀ kó ẹ béèrè náà rẹ̀ á sọ fún ẹtùbọ̀ náà sọfọ kí n bá sọfọ náà ẹ lè kà sí èdè òyìnbó ní sọfọ ṣẹ̀rí sọfọ but lọ́dọ̀ yìí lóyìnbó ẹ máa ní. But lọ́dọ̀ yìí mo fi gbogbo ilé ìtẹ̀sẹ̀ yẹn mo fi lẹ̀. Àwọn eléyìí. Kí ni Yorùbá pè ní? Ó yá. Kẹsẹ̀. Pátákó ẹṣin kìkẹ́sì ó ṣubú kìkẹ́sì ó ṣubú. Kìí jẹ sẹ́sì lọ́rùn. Bàbá ẹni, ìyá ẹni, kìkẹ́sì ó ti ní. Ó fẹ́ lọ bẹ̀ ni o. Gbẹ̀rì débẹ̀. Kẹsẹ̀. Ẹ sọ lẹ́ẹ̀kan sí. Èwo? Kẹsẹ̀. Ohun tí a bá gun ẹṣin. Ohun tí a máa ń ti ẹsẹ̀ bọ̀. Bí agodo. Ẹyin ṣúrò bírú ní ojúde ọba yẹn tó jẹ́ pé téèyàn bá ti gun ẹṣin tán kí ni téèyàn wọ́n á gbélé báyìí á wá kẹsẹ̀ bọ́. Òun ni bá mi parẹ́. Gun ẹṣin kẹsẹ̀ gun ẹṣin kẹsẹ̀ gun ẹjọ́ wọ́n fi ń tọ́ sọ́nà àbí ṣe mọ́. Ohun tí wọ́n fi ń tọ́ ẹṣin sọ́nà. Ó máa ń ní kinní ṣóńṣó ní lórí báyìí. Ó dàbí ẹgba. Bí ẹgba. Bàbá KSA tọ́bi gẹ̀ẹ́sì ń kẹsẹ̀ ó dé inú bàbá wọn bí òdọ́kọ̀ wọn gẹ̀ẹ́sì ń kẹsẹ̀ ọmọ
Gẹ̀ẹ́sì ń kẹ́sì ẹni ń tàpá taná máa ti rin bọ̀ tí ò ní jura tí ò ní bínú tí ò ní dùn ó yá. Bàbá mi téèyàn bá yìí fẹ́ ya eré àgbéléwò ṣé kò yá? Pẹ̀lú oye tó wà nílẹ̀ yìí. Ṣé tí mo bá fẹ́ ṣayé ní IJB ṣé eléyìí lọ́dọ̀ yín ó jẹ́ ẹran ọ̀gbẹ́. Ẹja tẹ̀síwájú. Tó bá jẹ́ ẹran ìgbẹ́ lèyàn kan jẹ. Ó jẹ́ ẹran ọ̀gbẹ́ ó dẹ̀ tún mu àwọn ọtí ẹlẹ́rìndòdò. Nìkan. Àtọtí líle. Òye wá jẹ bí ọtí. Ó yá. Ẹgbẹ̀rún kan. Ẹ jẹ́ n wò. 1,925. Kí ni 900? 500 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. 600 ní ẹgbẹ̀ta. Igba lọ́nà mẹ́ta. 700 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. 800 ní ẹgbẹ̀rin. Igba lọ́nà mẹ́rin. 900 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. 1,000 ní ẹgbẹ̀rún kan. Eléyìí wá jẹ́ 925. Ẹgbẹ̀rún kan lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó dín ní. Ẹni sùúrù. Kí ni 25? 25. Ìbéèrè 25 lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lé ní ẹgbẹ̀rún kan. Ṣé ó ti yé? Ó yá. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún content creator? Kí ni Yorùbá fún? Kí lẹ wò kó lè jẹ́? Àwọn tí wọ́n ń so ọ̀rọ̀ ìdùnnú 2 sí 3 fún àwọn ènìyàn láti wò. Ọ̀rọ̀ ìdùnnú? Bí adẹ́rìn òṣònú. Rárá. Content gan lè gbàyànnú jẹ́. Kì í ṣe òṣònú nìkan ni, kò í ṣe eré nìkan ni. Nísòro. Èpè náwó Ìjẹ̀bú o. Mo máa ń mú rìn ní o. Òun ni kẹ bá wí. Kése. Ó yá gbé mi débẹ̀. Ó yá. Ẹ tì mí síwájú lórí eléyìí. Content èrò ni. Àbí? Content èrò ni. Èrò ni content, èrò ni concept. Ìdí nìyẹn tí misconception fi jẹ́ àṣìrò. Ó ṣìrò. Concept èrò, content èrò, nǹkan téèyàn rò. Kò sí nǹkan tó wà láyé tí ò kì í ṣe concept àbí content èrò. Irú nǹkan tá à ń ṣe ń sìn èrò ni. Kí wá ni content creator? Èrò ẹ̀dá. Èrò ẹ̀dá. Èrò ẹ̀dá. Nísùúrù. Lófòfò. Èpè yẹn o. Kò ní jẹ méjì o. Tí kéré ní lọ́bẹ̀. Tí eléyìí tó
bá jẹ́ aṣẹ̀dá. Aṣẹ̀dá. Tí lè jẹ́ èrò. Èrò aṣẹ̀dá. Èrò aṣẹ̀dá. Èrò aṣẹ̀dá. Ṣé mọ̀ pé mo fẹ́ràn bẹ́ẹ̀ ṣe ń gbé lọ yìí, ó dẹ̀ máa jẹ́ ká máa kẹ́kọ̀ọ́ sí, èmi náà ń kẹ́kọ̀ọ́. Tá bá pè ní èrò aṣẹ̀dá, kò. Aṣẹ̀dá èrò. Aṣẹ̀dá èrò ìyẹn ohun tí mo rò tí mo wá ṣe. Ẹ̀dá ẹ̀. Aṣẹ̀dá èrò. Afèrò dára. Afi èrò dá ara. Àbí agbérò kalẹ̀. Content creator náà ni. Ẹ ṣe olóòtú. Kése. Ó yá gbé mi. Ó yá bèbí gbé mi rẹ̀. Ẹ pàtẹ́wọ́ fún. Ẹ pàtẹ́wọ́ fún. Ó yá. Ọdún wo lẹ bẹ̀rẹ̀ eré àgbéléwò? Mo bẹ̀rẹ̀ eré àgbéléwò níbi 25 sẹ́yìn. 25 years. Bẹ́ẹ̀ni. Tó dá, ẹ tẹ̀síwájú, à á sọ̀rọ̀ délẹ̀. Mú ìwádìí mọ́lá ló kọ́ mi níṣẹ́. Orí o. Mi ò mọ̀. Ilẹ̀ ni mo wò tí mo fi darapọ̀ mọ́. Ilẹ̀. Orí ni ó ti pé 20 ọdún tí wọ́n kọ́ ṣe orí. Mo fẹ́ràn wọn gan, wọ́n fẹ́ràn mi náà. Gan mo fẹ́ràn wọn jù bọ́n ṣe fẹ́ràn mi lọ. Èèyàn dáadáa ni wọ́n. Èèyàn dáadáa ni wọ́n mú mọ́. Ó yá. 1,000. 1347. Ó yá. 1,000 lé ní. Ẹ bẹ̀rẹ̀ láti ibi kó tó kéré yẹn. Kí ni 47? 53. Ìbéèrè 53 lé ní 1,000. Ní 300. Ọ̀ọ́dúnrún. Lé ní 1,000. Pa òwe Yorùbá 5 tó ní ọ̀tá nínú. Ọ̀tá mi má ṣe mí. Ọ̀tá mi máa yọ̀ mí. Ọ̀tá mi máa yọ̀ mí o. Mi ò ní ṣubú. Lọ́lá Olúwa mi. Kò mọ̀ pé mo gbóyìnbó. Kò mọ̀ pé mo gbóyìnbó. Ọmọ òyìnbó kọ lẹ́tà sáyà mi. Lọ́jọ́ tó bá tún kọ̀ọ̀rú ẹ̀. Ọ̀tá ilé là. Dòdòdò mi dò mí dò. Remi rere mímí. Dòdòdò mi dò mí dò. Remi mímí rere mímí. Ṣé mọ̀? Ẹ mọ̀ òwe. Ẹ̀yìnkùlé lọ̀tá wà. Inú ilé la ṣe ní gbé. Ẹ pàtẹ́wọ́ fún mi. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ó dáa o. Bí mi ò bá kú, ọ̀tá mi ò lè rí gbèsè. Ẹ ní kú o. Rárá, iye òṣòwò. Dòdò mi re mi dò re mi mí. Dò mí dòdò dò. Dò mí re àbí?
Do 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 mi re mi do re mi mi. Do mi do do do. Do mi re re re. Àgbẹ̀ tó Do 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 mi re mi do re mi mi. Àgbẹ̀ tó lọ sóko. Omi ni bá. Do 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 mi re mi do re mi mi. Tẹ́gin fún yín. Mo máa fún yín. Ẹ fún mi. Àgbẹ̀ tó gbin kókò tí ò gbin pákí, ọ̀tá ènìyàn, ọ̀tá ẹranko. Ó kù òwe márùn-ún. Ó kù mẹ́ta. Ó yá. A ní ìkáyé ká lọ́ta lọ́rùn. Machala rẹ mọ́. Ó yá. Káfàtà. Ó yá. Ó kù méjì. Ọ̀tá Ọlọ́run, ọ̀tá ènìyàn. Àgbéléwò eré kan tá a ṣe tí àkọlé rẹ̀ ń jẹ́ ọ̀tá Ọlọ́run. Kí ṣe ìyẹn ní ṣe pẹ̀lú òwe ni. Ẹ̀dẹ̀ sọ́wọ́ gbogbo re dòmídòdò re mímí re mí dòmídòre. Re dòmídòdò re mímí re mí dòmídòre. Èèyàn kì í ṣe rere kó má lọ́ta. Kò sí bí ẹ̀dá ṣe wà nílé ayé tí kò lọ́ta. Kí ni ìtàn yẹn kọ́ wa? Èèyàn kì í mọ rere ṣe kó má lọ́ta. Ó dáa, mo fún yín. Ó kẹyọ kan. Re dòmídòdò, ṣé mo wé tí mo sọ yẹn? Re dòmídòdò re mí dòmídòre abiyamọ. Abiyamọ. Ní sùúrù. Ń lọ síbẹ̀. Abiyamọ ọ̀tá. Abiyamọ fọ̀já gbọ̀gbọ̀. Abiyamọ fọ̀já gbọ̀gbọ̀. Etí sílẹ̀ kó má bàa lọ́ta. Abiyamọ ọ̀tá gàn, ẹni ṣiṣẹ́ ọ̀tá ọ̀lẹ. Ọ̀tá ọ̀lẹ. Mo ṣàfẹ́ sọ bó ṣe ń gbé mi nínú. Wà á máa gbé mi nínú. Wà á máa gbé mi ní ọkàn. Wà á máa ta mí gbọ̀ngbọ̀n. Bí ẹni tí ó mọtí olówó ńlá. Àkábíyèsí olówó orí mi. Ẹ fún mi níyẹn náà. Ẹ ṣáà ẹrun mọ́. Ẹ jẹ́ wo. Tí Yorùbá bá sọ 1773. Kò wọlé. Kò wọlé o. Ó yá. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Kí ni 73? Ìbéèrè kẹta lé ní àádọ́rin. Lé ní àádọ́rin. Lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. Lé lẹ́gbẹ̀rún kan. Tí Yorùbá bá sọ wípé wọ́n kùngbẹ́. Kí ni ìtumọ̀ rẹ̀? Kí ló túmọ̀ sí? Àwọn ọlọ́dẹ. Wọ́n lọ sí oko. Wọ́n wá dàgbẹ́. Wọ́n dàgbẹ́. Wọ́n dẹ̀gbẹ́. Kùngbẹ́. Kùngbẹ́. Tí Yorùbá bá sọ wípé wọ́n kùn.
kùngbẹ́ wọ́n ní wọ́n ń kùngbẹ́. ẹ tì mí síwájú díẹ̀. Àdàbà ọ̀nà ní à ń kùngbẹ́ pápá ń jó ẹyẹ fò lọ. Mi ò lè sún yín jù yẹn lọ àbí olófo. Àdàbà ọ̀nà ní à ń kùngbẹ́. Ẹyẹ àdàbà kúkú kó agbára Ọlọ́run ló ga jù. Kùngbẹ́. Kéèyàn jó ìgbẹ́ ni, kéèyàn jó oko, kéèyàn sun. Òun ni mo fẹ́ sọ, ṣùgbọ́n sọ wípé àdàbà ọ̀nà. Náà ní à ń kùngbẹ́. Pápá ń jó. Jó yẹn ni wọ́n á wò pé. Ẹ̀yin lẹ́yìn sún yín síwájú. 1328. Ọgbọ̀n dín ní méjì. Lé ní ọ̀ọ́dúnrún. Lé ní ẹgbẹ̀rún kan. Ìbéèrè kejì dín lọ́gbọ̀n lé ní ọ̀ọ́dúnrún lé ní ẹgbẹ̀rún kan. Kí ni ìtumọ̀ àkànlò èdè yìí? Káwọ́ bótán. Káwọ́ bótán. Káwọ́ bótán. Kéèyàn ní sùúrù. Kéèyàn ní sùúrù. Ó wá káwọ́ bótán. Oníwà Oníwà ìrẹ̀lẹ̀. ìrẹ̀lẹ̀. Ó káwọ́ bótán. Lẹ́mí ìrẹ̀lẹ̀. Tọ́ bá léèyàn káwọ́ gbéra ńkọ́. Olórí ọ̀lẹ ni. Olórí ọ̀lẹ kí wá ní káwọ́ bótán. Alápá máa ṣiṣẹ́. Ọ̀lẹ alápá máa ṣiṣẹ́. Olówó fẹ́ flex. No food for lazy man. Double your hustle, àbí? Oya, alápá máa ṣiṣẹ́. Idleness ni ó káwọ́ bótán. Ẹ pàtẹ́wọ́, ẹ má ṣọ̀tẹ̀. Oya. 454. Lé ní ọ̀ọ́dúnrún. Lé ní ẹgbẹ̀rún kan. Oya. Parí òwe Yorùbá yìí. Ohun tó bá ti yá kì tún pẹ́ mọ́ ló dífá fún látẹ̀tẹ̀. Láǹtètè. Ohun tó bá ti yá kì tún pẹ́ mọ́ ló dífá fún. Àbí láǹtètè. Ohun tó bá ti yá mọ́ kì í pẹ́ mọ́. Ohun tó bá ti yá kì í pẹ́ mọ́ ló dífá fún láǹtètè. Ohun tó bá ti yá fún mọ́ kì í pẹ́ mọ́. Ló dífá fún láǹtètè. Tó fi ń ṣọkọ ìyá ẹ̀. Ní sùúrù. Tó fi ń ṣọkọ ìyá ẹ̀. Ẹ sún mi síwájú láǹtètè. Èmi ni. Èmi ni láǹtètè. Fẹ́ mọ ohun tí láǹtètè jẹ́. Èèyàn ni. Parí òwe wọ̀nyí. Ohun tó dífá fún láǹtètè. Kí ló dífá fún láǹtètè? Màmí yọ. Olófòfò. Tó dájọ́ ìyàwó sọ́nà. Tó tún sáré lọ kí àgbo. Ó dájọ́ ìyàwó sọ́nà. Ó dájọ́ ìyàwó sọ́nà o. Ó tún wá lọ ń kí àgbo ọmọ. Gbọ́. Owó ló fẹ́ ṣe inú méjèèjì. Dúró. Wọ́n wá ní kí ló dé? Ṣebí òkò tiẹ̀ tí ì ṣègbéyàwó. Ó tún lọ ń bá àwọn ìyá alágbo pé kó máa kí àgbo ọmọ. Ó ní tèmi tá bá ti fẹ́ sí léèzì kí mọ́lẹ̀ ni. Mo ti ń ronú ọjọ́ iwájú lẹ̀ ni. Ó ti ń kí àgbo ọmọ lẹ̀. Báwo lòwe yẹn ṣe yé yín sí náà? Ó yé mi wípé ẹni tí wọ́n ń gbéyàwó bọ̀ kì í garùn. Báwo ló ṣe jọ? Àkọ́kọ́, láǹtètè ọkọ ìyàwó ni. Ẹni tó fẹ́ ìyàwó kò tí fẹ́ sílé. Ó ti
wá ń gbìyànjú àti ó ti ń ṣètò sílẹ̀ wípé tó bá dé kóun bá sùn kó lè yá òun lára láti mọ ètò láti máa fún ọmọ ní agbo mu. Kí ni ìtàn yẹn kọ́ wa? Ní pa mí lórí ètò. Ó dájọ́ ìwà àwòsàn náà ó tún sáré lọ kí agbo ọmọ wọ́n ní wàṣà ọ̀kọ̀ọ̀kọ̀ èjèèjì là ń yọsẹ̀ ní ẹkù wàṣà àṣìṣe kan tọ́nà kó tó ṣe míì bí pé kéèyàn máa kó irin méjì síná wàṣà àṣìṣe kan náà kó tó ṣùgbọ́n lọ́kàn ẹ̀ ó ti mọbi tó ń lọ pé ó mọbi tó ń lọ kóun ṣe a lè lò láti lè báyàn wí èèyàn tún lè lò láti lè fi rúra ẹ̀ sókè pé mi ò fàkókò ṣòfò lásán kí n parí ẹ̀kọ́ gíga kí tí bá ti parí IJB ní Rẹ́mọ ní Ìlíṣàn tí bá ti parí IJB ní Ìlíṣàn mo bọ́ sí Èkó mo bọ́ sí Ìjẹ̀bú Òde mo bọ́ sí Iléepo àwọn èèyàn á máa sọ pé wọ́n ní ló dífá fún Ìjẹ̀bú tó ní IJB tán kò tí parí IJB ó ti lọ ná lè pólẹ̀ 1,375 kí ni 75? Kí ni ogójì méjì? ọgọ́rin dín ní márùn-ún. lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ́. lé ní ọ̀ọ́dúnrún. lé ní ẹgbẹ̀rún kan. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún ẹ̀sọ́? Ẹ̀yin lẹ́kọ̀. Mineral resources. Ṣé ẹ mọ̀ ni? Ṣé ẹ mọ̀? Fún Máchala. Gbogbo Rẹ́mọ. Káfàtà. Ẹ wo bí. Ọmọ olùkọ́sà àtàn ọmọ olùsọ̀lá oníkan bèrèjà ọmọ mẹ̀mú ọmọ rẹ̀ gbé ológun kò bẹ́ẹ̀ nà rẹ̀ ìgbéró nà kò bẹ́ẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ dání yóò dání kékeré ọmọ rẹ̀ gùdú ọmọ wọn lága kánú wo kékeré Ìjẹ̀bú owó ń rà ilá Ìjẹ̀bú owó ń rà àwa ti náwó dọ́là kí òyìnbó tó dé. Ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náà owó wa. Ti síwájú. Ẹ sún mi síwájú. Ó yá. Wọ́n máa ń pa àwọn kan ní awa. Dúró. Dòdò. Àwọn tí wọ́n tó ń wa. Mo fẹ́ rántí orin Sọ̀ní Adé. Tí gbogbo wa ni kó máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí ibòmíràn tí a lè lọ àjò lè dàbí ilé ẹ jẹ́ ká fọwọ́ ká fìmọ̀ ṣọ̀kan gbé. Ilẹ̀ tó ní wàrà. Tó fún àti fún oyin. Kùsà. Ẹ ti gbọ́ awa kùsà. Àlùmọ́nì. Kùsà yẹn lágbára. Àlùmọ́nì bíi. Mo ẹ̀ máa gbọ́ mo ní ẹgbẹ́ tí máa yí rọ̀ olófòfó.
gbà mí ní ọwọ́. gbọ́wọ́ gidi kankan. Àwọn tí wọ́n ń wa ohun kùsà ẹ ṣàlàyé kùsà yẹn fún mi. kùsà ṣe rí nǹkan tí mo wá ṣàwárí nísìn ni wípé ó ní àwọn nǹkan tó jẹ́ wípé àwa Yorùbá tá à ń pè wọ́n a kàn ń pè wọ́n bẹ́ẹ̀ ni ó ní àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé a mọ̀ wípé ilé yìí ibi tán ti wá leléyìí ó ní àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé a kàn ń pè wọ́n bẹ́ẹ̀ ni bí ilé bí àpẹẹrẹ a mọ̀ pé ilé nǹkan tó ń peléke sí àwa la fi ìmọ̀ gbé pé torí ilé ni kí nǹkan lé nínú ilé àwọn èèyàn máa pọ̀ sí èèyàn méjì wọ́n fẹ́ra wọn wọ́n bẹ̀rẹ̀ sí ń bímọ wọ́n lé sí wọ́n rẹ̀ sí wọ́n lé sí àwa lè sọ pé ilé. téèyàn bá kọ́ ilé tó fẹ́ kọ́ ilé tó bá ní òun ti yà sílẹ̀ wípé òun máa ná 1,000 kan ó lè padà ná bẹ́ẹ̀ lọ. gbọ́dọ̀ tún gbé lọ ìbá ìtòrí ọlọ́. ohun tí mo gbìyànjú àti sọ ni pé ó máa ń lé sí. ó máa ń lé sí kò kàn ṣe irú ètò ọrọ̀ ajé ta wàyí báyìí nǹkan tí wọ́n ń tà ní $300 ní ọ̀sẹ̀ tó kọjá ó tún lè tún lé sí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n bíríkì tí a fi ń kọ́lé náà à ń gbé lórí ara ó ń lé sí kùsà. olófòófó. $1,340. 50 ogójì. ìbéèrè ogójì lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. 300 kan. Kí ni ìyàtọ̀ láàrin rere agbájá àti ìgbàjá. Agbájá ni ohun tí wọ́n máa fi yan. Ayan nìyẹn. Agbájá. Agbájá. Mo ti ń bọ̀ bẹ́ẹ̀. Ẹ pẹ̀lẹ́. Bàbá mi. Owó ṣìkìsì. Téèyàn bá ń ṣọmọ nínàkúnà. Ẹni yóò lágbájá. Kí ni agbájá yẹn? Kò lápọn. Kì í ṣe ẹni tí ó ní wàhálà. Apọn ni kò lágbájá. Ó yá kì í ṣe oníjọ̀gbọ̀n. Ìgbàjá ni ohun tí àwọn fẹ́ rántí. Ìgbà tẹ́ náwó sí mi mú. Àwọn tó máa ń dẹ̀mú lóko tó máa fi kọ́. Bí babaláwo bá jí arọ tí ọfẹ Ifá tákọ̀pẹ́ bá jí kò ní fi ìgbà sẹ́yìn. Kí ni? Iwájú ọpọ́n gbọ́ o. Ẹ̀yìn ọpọ́n gbọ́ òyìnbó lọ́tún olùkọ̀rọ̀ lósì àárín ọpọ́ ìta ọ̀run. Má fòlòlò fóun bó bá ṣe rí gan-an ni kó wí fún mi o. Kí lágbájá? Kí ni ìgbàjá? Wọ́n tún máa pè ní ọ̀já. Ṣáàkì. Ìwé ṣe ṣàkì ẹ̀dọ̀ egungun àti pálá ṣàkì ẹ̀dọ̀ ọ̀já abiyamọ. Irun ìṣẹ̀lẹ̀ ní sọ̀fọ̀ lọ́dọ̀ ẹni ní Rẹ̀mọ níjẹ̀bú dédé irun ẹ̀mú yẹn sọ̀fọ̀ ìgbàjà lọ́dọ̀ ẹni àná ẹ̀ ń máa ń bu ìmọ́ra lè jẹ́ sọ̀fọ̀ babaláwo máa ń bu ìmọ́ra. Ṣé babaláwo nìkan ni?
kí ni wọ́n ní kí ni dọ́kínà fi ń pọnmọ. ọjà. Ṣakira máa ń pè lọ́dọ̀ ẹ̀ ní. Ṣakí lẹ́ ń pè. bẹ́ẹ̀ni. Ṣakí lẹ́ ń pè ṣé Ṣakí ni níjẹ̀bú. Ṣakira máa ń pè ní ọ̀dọ̀ ẹ̀ ní níjẹ̀bú but kí àwọn. báwo yọ bọ̀ tiẹ̀. ẹ̀gbọ́n náà Ṣakí ó wù mí kẹ́ máa sọ Ìjẹ̀bú ni kẹ́ máa sọ Ìjẹ̀bú ni kẹ́ máa sọ báyìí. Ṣakí lẹ́yìn pé ọjà níjẹ̀bú. kí àwọn abiyamọ kàn bá bímọ òun rí èmi fi pọ́n mi dàgbà ọjà rẹ yẹn. ọjà yẹn. bẹ́ẹ̀ni ṣùgbọ́n kí àwọn babaláwo àwọn ìyálóde kàn ṣe ọdún orò ọdún wọn máa ń so mọ́dì yẹn òun ń pè ní Ṣakí. àwọn olóyè kan lọ sáàfin ọba kìíní ẹran má dàbòrà Ṣakira ń pè. ọkùn méjì. ó yá fún ọ. tí èèyàn bá ní nǹkan ṣíṣe wá sí ọ̀nà Rẹ́mọ Ìlíṣàn olófòfò máa wà. bàbá mi téèyàn bá kì í ṣọmọ nínàkúnà eléyìí. ó ṣe tọmọ lọ léèwé. ẹ̀yin náà ṣe bí ẹ ní lọ sílé ẹ̀kọ́ tó gara ni ẹ lọ sí àwọn oko Ìlíṣàn. ẹ dárúkọ ẹ dáadáa tí ẹ bá wá. rárá mo kàn ń sọ ni o mo ń sọ ṣeré ni o. ní àlejò. rárá. ọ̀dọ̀ wa ń ṣe oko. oníkálùkù ló ẹ pè lórúkọ ní èdè tó jẹ́ pé ó tóbi ọ̀dọ̀ wa ní Ìlíṣàn kì í ṣe oko. tí wọ́n bá rí ìlú òyìnbó wọ́n lè kí olúwa ṣeun Babcock IJB wà ń bẹ. ó ti tọ́ ẹ ti dùn mí nínú. ó ti tọ́ dẹ̀. ṣé lè yóò ralẹ̀ ní Ìlíṣàn ká má parọ́ ṣé kò ralẹ̀ ni. mo ṣe mí sọ ọmọ gẹ́gẹ́ tí èmi yé mi yóò ó ṣe mí sọ ọmọ gẹ́gẹ́ tí. ọgbọ̀n náírà tó wà nílẹ̀. ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n ó kí síbẹ̀ èèyàn máa ralẹ̀ 1,339 ẹ má jẹ́ ká porọ Ọlọ́run mọ́ra ilé ìsì ralẹ̀ 1,339. máa lọ lé Ọlọ́run kó ralẹ̀ àjọ ìdá mẹ́wàá. ìdá mẹ́wàá ẹgbẹ̀rún lọ́nà mẹ́ta ní ìdá mẹ́wàá. ìbéèrè kọkàndínlógójì lé ní ọ̀ọ́dúnrún lé ní ẹgbẹ̀rún kan àwa la tún ràn yín lọ́wọ́. ẹ̀yin ni o kí ni ìyàtọ̀ láàrin pàjùbà àti ipa àti bàbà. pàjùbà. ṣé ẹ mọ̀ kéèyàn pàjùbà ẹ mọ̀. tíyàn bá ní èèyàn pàjùbà mo lè pàjùbà fún kábíyèsí. ikọ̀ náà dáa ń sọ nípa Ìlíṣàn nìyẹn. pàjùbà ṣé kìí ṣe pé kíyàn kò papòdà. rárá. pàjùbà kéèyàn gbé nǹkan rere sí. pàjùbà ẹ tì mí síwájú. ṣé kí n tì yín báyìí àbí kí n tì yín sẹ́yìn. ẹ sún mi síwájú. sún mi síwájú á jẹ́ dé rẹ̀ yìí. ó yá kéèyàn pàjùbà oko tẹ́ bá mọ oko bí mo ṣe dárúkọ oko yẹn kéèyàn ní oko kó wá pàlè sí ṣàwọn pé ṣé mi ò ní. kéèyàn ṣán oko fún ìpalẹ̀mọ́ láti dá oko. pàjùbà.
mo kẹ́kọ̀ọ́ sí. ṣé mọ̀ pé téèyàn bá fẹ́ ṣán oko èèyàn lè ní mo fẹ́ ju oko ṣó mọ̀ èèyàn lè ju ju oko lẹ lò síbí. ẹ bẹ̀rẹ̀ lọ́dọ̀ wa ṣá máa ń ju oko. ṣe ń ju oko ìgbà tí mo ti dárúkọ oko yẹn ó yẹ kẹ́ ti fi gbé pé ṣe mi ju oko yìí. máa ń pàlè sóko. bẹ́ẹ̀ ni àti bàbà àti yọ kí ni àti bàbà. ayére. àti bàbà. àbà. àti bàbà kí ni. ibi tí èèyàn fi orí lé sí. bí ìbòjì. ìbò òun náà ni mo sọ mo ní àbà lábẹ́ igi. lábẹ́ igi òrombó ibẹ̀ la gbé ń ṣeré wa inú wájú ara wáyà lábẹ́ igi òrombó. ìbéèrè tó gbẹ̀yìn. 1,350. 50 ní kíni? àádọ́ta lé ní ọdún lé ní ẹgbẹ̀rún kan. ó dùn. kí ni ìyàtọ̀ láàrin dòmí gòjé àti dòjé? gòjé yẹn ilẹ̀ Haúsá ni. kí wá ni? òun ni wọ́n máa ń ta. wọ́n máa ń ta. gòjé nìyẹn bí wọ́n gbé gìjà. dòjé. dòjé yẹn. wọ́n ṣe mú. dòjé. mo mọ̀ ṣùgbọ́n ó ń lọ ó ń fẹ́ wá. dòjé. ṣé kì í ṣe òun ni àwọn tí wọ́n máa ń ṣe ní ilé ìjọsìn? dòjé àwọn tí wọ́n máa ń ṣe tó máa ń jó orin. ó yá. akọrọ. aláǹgbá tó bẹ́ látòrí ìrókò omi rí ẹ̀ sókè ó ní yáyàyà I salute myself bẹ́ẹ̀ni kọ́kọ́ ò bá yín rí èmi gan lára dẹ̀yìn rá mi gbẹ̀rẹ̀ èmi gan lára dẹ̀yìn rá mi wọ́n dẹ̀yìn rá mi ó lọ́wọ́ bàbá sójà. Inú mi dùn láti rí yín lẹ́nu, inú mi dùn láti gbà yín lálejò. Mo sọ fún yín pé iléeṣẹ́ kọ̀ọ̀rà ọ̀tọ̀ tí wọ́n jẹ́ trọ́fì àwọn ni wọ́n ṣagbátẹrù abala yìí. Wọ́n ní ká gbé eléyìí fún yín, aṣọ ló wà ń bí, nǹkan mímu ló wà ń bí, agbèjògbòrùn nígbà òjò, nígbà ẹ̀rùn, nígbà òtútù, nígbà ọyẹ́. Eléyìí a fún yín ìgbèrí, aṣọ ló wà ń bí fún yín náà. Eléyìí àwọn iléeṣẹ́ kan Fabric NG, aṣọ náà ló wà ń bẹ̀ ni wọ́n ní ká fún yín. Eléyìí kẹfì fa omi nìkan. Eléyìí tí ọ̀gá wa ń lò, ọ̀gá wa Wàsíù tó fi ń fa mo fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ tí wọ́n fi ẹ̀bùn ránṣẹ́ sí mi. Iléeṣẹ́ wọn ní jóná. Àṣẹ o. Wọ́n á máa dàgbà sí o. Àṣẹ o. Wọ́n á túbọ̀ gbèrò sí o. Àṣẹ o. Ẹ ṣé gan ni, inú mi dùn láti gbà yín lálejò. Ẹ ṣé gan ni, ìlú mọ̀ọ́ká ni yín tẹ́ ṣe fi àyè sílẹ̀ láti wá síbí lénìí. Ó jọ mí lójú gan ni, ẹ ṣé gan ni, iwájú lẹ máa lọ. Ìjẹ̀bú tún ń ṣe àwọn olùdarí ètò ní ayẹyẹ
kó mọ ìṣílé ìgbéyàwó wọ́n tún ní IJB ní ilésàn tí wọ́n ti jẹ mímu ẹ lè sùn síbẹ̀ náà ẹ tí ní bùgbé a lè darí àwọn èèyàn sí ti IJB ní ilésàn ẹ jọ àwọn tí wọ́n ń ṣe àwọn oríṣiríṣi eré àgbéléwò láti lè jẹ́ kí inú wa máa dùn ni wọ́n ẹ pè wọ́n ẹ bá wọn dòwò pọ̀ ẹ ṣé gan ni o. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó ti jẹ́ ká ṣètò ilé ní ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí í ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbé náà ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ á tún ti ṣètò ní o láti fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe ẹ̀mí o tí ẹ bá fẹ́ kópa àbẹ́ fẹ́ gbọ́ wa lórí ètò yìí ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tí wọ́n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ fi ń wò wá ní sáà yìí. Ọlálékan Fábílọ́lá lórúkọ mi èjì ọba nínú ọmọ ọ̀làlẹ̀ ọmọ ajígbàgbà rẹ̀ arégbèdì sọ́dọ̀ fi roko arégbèdì ọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ́ alẹ́ dé jì ọba kó ló dìgbà míì ire o. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí kamari Masoyinbo kamari Masoyinbo ń bí kamari Masoyinbo má ṣe sọyìnbó ká lè jọ máa